ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o. Èyí tí mo fẹ́ mú wá fún yín ó tún lágbára. Dr. Lizzy wọ́n dìde wọ́n sọ̀rọ̀, wọ́n ní àwọn jáde láti mú kábíyèsí àti Queen Naomi padà, kí Queen Naomi padà wá sí inú palace, wípé kí kábíyèsí gbogbo àwọn olórí kán kó wọn lọ sí outside palace, kán lọ settle wọn síbẹ̀, kí Queen Naomi padà wá sí matrimonial home wọn. Wọ́n ní àwọn ò kíá káwọn má stay inú palace, wípé káwọn tẹ̀lé wọn, kí gbogbo wọn kán lọ ralé fún wọn síta. Ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára. Ẹ̀yin èèyàn lé, inú mi kàn máa ń dùn fún Dr. Lizzy ni. Ẹ jẹ́ ká go into this gist. If today is your first time, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń gbọ́ mi, ẹ̀yin ará ilé, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ jọ̀ọ́ ẹ subscribe o. Èmi ọmọ yín ni o, Máṣọ́lá. Mo máa ń sọ Yorùbá lórí channel mi, and sometimes mo máa ń sọ Ìyìnbó. Ní agbára Ọlọ́run, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o. Ẹ tẹ notification bell so that tí n bá ti post any gist ẹ máa rí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ share video yẹn, like, ẹ subscribe o. God bless you all. Thank you so much. Dr. Lizzy wọ́n dìde wọ́n sọ̀rọ̀. Wọ́n sọ fún kábíyèsí pé kí wọ́n mú Queen Naomi padà wá sí inú palace o. Wípé àwọn ṣe ìlérí láti make sure pé kábíyèsí àti Queen Naomi wọ́n padà as husband and wife living together in the palace. Wípé kí kábíyèsí kan lọ ra ilé fún gbogbo kan move gbogbo àwọn olórí kúrò ní palace pẹ̀lú àwọn gangan, wípé àwọn ò kíá láti tẹ̀lé wọn. Pé so kí peace lè wà. Gist tá gbọ́ nìyẹn, ta ní ká mú wá fún yín ẹ̀yin. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. Dr. Elizabeth tún sọ, wọ́n tẹ̀síwájú. Wọ́n ní kí Queen Naomi kí wọ́n má ro gbogbo ìwà tí àwọn olórí ti wù sí wọn. Wípé kí wọ́n jọ fi ọwọ́ sowọ́pọ̀ àwọn àti kábíyèsí. Wípé kí wọ́n ní forgiving mind, kán dárí ẹ̀ṣẹ̀ gbogbo àwọn èèyàn tó bá ti ṣẹ̀ wọ́n, so that wọ́n á lè move forward. Wípé kí wọ́n dáríjì kábíyèsí náà, so that ìfẹ́ wọn á lè padà. Wípé kí wọ́n ro tọmọ ọwọ́ wọn, Tadé ní ká wò. Wípé kí wọ́n má ṣe bẹ́ẹ̀. Dr. Elizabeth ní wọ́n máa kó kúrò nínú palace yẹn gbogbo àwọn olórí, bí wọ́n fẹ́ bí wọn kọ̀. Wọ́n ní kó jẹ́ kí àwọn náà tẹ̀lé wọn, àwọn ò mind, àwọn á tẹ̀lé wọn. Wípé kí Queen Naomi dìde o, kí wọ́n dìde, kí wọ́n di ọkọ wọn mú. Wípé àwọn mọ̀ wípé oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ sí Queen Naomi. Wípé ṣùgbọ́n téèyàn bá ń ro gbogbo àwọn nǹkan burúkú tó ti ṣẹlẹ̀ sí èèyàn, èèyàn ò ní move forward. Wípé kí Queen Naomi má ro gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí wọn látẹ̀yìn o. Kí Queen Naomi dìde, kí wọ́n jà fún ìfẹ́ wọn. Dr. Lizzy ló ń sọ gbogbo nǹkan tá à ń sọ yìí allegedly o. Dr. Lizzy ní pé kí Queen Naomi má bẹ̀rù o. Wípé gbogbo wọn ló máa kúrò nínú palace. Wípé àwọn ò fẹ́ pé àwọn fẹ́ dúró sínú palace. Pé àlàáfíà làwọn fẹ́ fún Queen Naomi. Sínú palace o. Wípé tí gbogbo wọn bá lọ, àwọn náà máa lọ. Tí kábíyèsí bá ní káwọn lọ, àwọn á lọ. Wípé tí Queen Naomi ò bá fẹ́ káwọn dúró, àwọn á lọ. Pé àfi tó bá wá látọkọ Queen Naomi o, tó máa ní káwọn dúró. Pé because àwọn ò mọ̀. So gist tá gbọ́ ní ta ní ká mú wá fún yín. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Queen Naomi. Ẹ dẹ̀ mọ̀ pé àtìgbà tí Dr. Lizzy ti dé palace ni Dr. Lizzy fi ń jà fún Queen Naomi. Wọ́n láwọn ṣì ń jà o, àwọn dẹ̀ fi ọwọ́ sọ̀yà pé Queen Naomi á padà wá sínú palace yẹn. Wọ́n ní kí Queen Naomi má bẹ̀rù o. Wọ́n nítorí gbogbo àwọn olórí pátápátá náà máa kó ní palace. Ẹ mọ̀ pé kábíyèsí náà ti sẹ́ pé àwọn máa ralé fún wọn, gbogbo wọn. Wípé kán wà ní ibi táwọn bá fi wọ́n sí. So mo mọ̀ pé tí wọ́n bá ṣerú nǹkan báyìí, peace máa wà. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Kábíyèsí á sinmi. Ọkọ Queen Naomi á balẹ̀. Nǹkan tí Dr. Lizzy dẹ̀ ń jà fún nìyẹn. Àwọn kan wá jáde o, wọ́n ní kí ló kan Dr. Lizzy nínú ọ̀rọ̀ Queen Naomi. Àwọn kan tún jáde, wọ́n ní tí Dr. Lizzy tí wọ́n bá ń jà fún Queen Naomi kò sí big deal nú ẹ̀ náà.
Ipe ṣé wọn ò mọ̀ pé tínú ọkọ wọn ò bá dùn sí wọn, tínú ọkọ wọn ò bá dùn, kò sí báwọn ṣe fẹ́ láyọ̀. Ẹ dẹ̀ mọ̀ pé inú dúdú ló mórí yá. Nígbà tí inú kábíyèsí ò bá dùn, báwo ni wọ́n ṣe fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ ṣe pẹ̀lú Dr. Lizzy láti make wọn happy? Kò lè possible now. So ẹ̀yin èèyàn lé, àwọn kan tó wá ń sọ wọ́n ní Dr. Lizzy wípé èèyàn Ọlọ́run ni Dr. Lizzy o, wípé wọ́n gba ẹ̀kọ́ yẹn lára àwọn òbí wọn ni, wípé wọn dẹ̀ ń ṣe obìnrin tó dájú, wọn dẹ̀ ń ṣe obìnrin tó jẹ́ pé kò kí à ń pa any other person, pé wọ́n ní woman feelings ni. So a dúpẹ́ lọ́wọ́ Dr. Lizzy fún gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run Queen Naomi máa gbọ́ gbogbo nǹkan tó ń sọ fún un. Inú Queen Naomi náà máa dùn, inú kábíyèsí náà máa dùn, Dr. Lizzy inú ẹ̀yin náà máa dùn o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe, Ọlọ́run á dúró tì yín, Ọlọ́run á gbàdúrà yín. Ẹ̀yin èèyàn lé, gist tèmi tá a mú wá fún yín nìyí o. Gbogbo etí tó ń gbọ́ mi, ẹ ṣé o, mo dúpẹ́ o. Ọlọ́run á bá mi gbé ọwọ́ yín sókè o. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ fi ń tẹ like, subscribe, ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò òkè òkè, lọ́wọ́ yín á máa lọ. Ẹ ṣé o, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Thank you so much. Thank you for everything.